àwọn ilẹ̀ ń wo wọ́n bá wọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n gbowó lọ́wọ́ àwọn ọlọ́pàá yìí wọ́n ní àgbègbè ojú ọ̀nà Ilé-Ogbó sí Ìgbó ẹ̀yìn àti bá wọn kódà inú ìròyìn inú ìjábọ̀ míì tí ó dé ìgbọ́ ó ní pé ṣe ní ẹgbẹ́ pọ́s láti fún wọn ọjọ́ ń pè àwọn harassing youth Ọ̀ṣun state 25,000 ní gbà lọ́wọ́ àwọn ọmọ yóò gbà bá ti return the money back ní àìtí ṣe ọjọ́ pẹ̀lú ilẹ̀ mọ̀ yín lónìí ilé ìgbìmọ̀ aṣòfin ìsájà àkókò ìlú bá wọn àwọn ọlọ́pàá tálugbó ni wọ́n sálùgbẹ́ ẹ jẹ́ ń jẹ́ wo fídíò yẹn dáadáa ṣùgbọ́n jẹ́ gbọ́ fọ́ìsì yẹn ká sáré gbọ́n tí wọ́n ń sọ ń bẹ̀. Officer, come here. Mr. Speaker is here. Officer, come here. Youth boy! Policemen harassing the policemen, harassing youth. Ọ̀ṣun state, stop them. Mr. Speaker, stop them. They are about to return the money back, and they are about to return the money back. This is the policemen. Phone, inside their phone. Everything now. Mr. Speaker is here. Tí ò bá jẹ́rú ìkànnì ìjọba wọn bẹ̀ gbọ́ ta ló jẹ́ ìgbìmọ̀ ojú wọn. Lójúgbó ń bẹ̀ ohun tí wọn ò ní yìnbọn sí, tí wọn ò ní sọ pé bóun tiẹ̀ ti jẹ́, tí wọn ò ní rò nǹkan míì mọ́ létí aṣọ. A máa kí ìyá wa arẹwà agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyá wa Yẹmisí Ọ̀pálọ́lá. Wọ́n ti sọ̀rọ̀ ló kọ kọmíṣánná àti ló kọ iléeṣẹ́ ọlọ́pàá. Kódà agbẹnusọ yányán lókè lọ́hùn fún iléeṣẹ́ ọlọ́pàá àwọn náà ti sọ̀rọ̀ wípé àwọn ọlọ́pàá àwọn ti dá wọn mọ̀ àwọn ti mọ̀ wọ́n ti wà ní detention láìpẹ́ láì jìnnà wọ́n sì fojú wọn winá orderly trial bó lẹ́ ti mọ̀ pé